ìdíyelé apá kejì. Ẹ káàbọ̀ padà sí ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pèrè àkọlé rẹ̀ ní ìdíyelé. Ìdíyelé jẹ́ sinimá tí ó kọ́ni ní ẹ̀kọ́ tí àwọn ìlúmọ̀ọ́ká àti àgbààgbà òṣèré sì pọ̀ ní inú rẹ̀. Ibẹ̀ láti rí Àbẹ̀ní Agbọ́n, Ìwàlọ́lá Adékúngbẹ́, Tèmítọ́pẹ́ Olúwatósìn, Florence Ọláoyè, Àbẹ̀bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tí a pè àkọlé rẹ̀ ní ìdíyelé sọ nípa Wòlíì Ayọ̀ọ́lá àti Mọ́rẹ́níkẹ́jì. Bákan náà sinimá yìí kọ́ wa nípa kí a má máa da ẹ̀bi àìrọ́mọbí lé obìnrin nìkan lórí, torí ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀dọ̀ ọkùnrin ni kinní yìí náà ti wọ́ wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Wòlíì Ayọ̀ọ́lá jẹ́ wòlíì tí ìlú mọ̀ọ́ká nítorí iṣẹ́ ìyanu ọwọ́ rẹ̀. Àmọ́ bí ó ṣe lágbára tí Ọlọ́run sì máa gba ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ìyanu yìí, Wòlíì Ayọ̀ọ́lá dà gẹ́gẹ́ bí àtùpà tí kò lè rí ìdí ara rẹ̀. Torí fi ohun odidi ọdún 5 tí òun àti ìyàwó rẹ̀ ti jọ fẹ́ ara wọn, wọn àgbọ́pá wọn àgbọ́po. Bákan náà ni ìyàwó yìí kò ní oyún àárọ̀ dálẹ́ rí. Eléyìí sì fà á tí ìyá Ayọ̀ọ́lá fi rò pé ìyàwó ọmọ rẹ̀ ni kò lè bímọ. Àfi ìgbà tí Ayọ̀ọ́lá gan fúnra rẹ̀ jẹ́wọ́ fún ìyàwó pé àtọ̀ òun ni kò lè di ọmọ, tí ìyá yìí sì fi etí ara rẹ̀ gbọ́. Lámọ̀dé ìnàpẹ̀nu fún ẹ̀yin tí ẹ ti wo sinimá yìí, ẹ lọ sí ìkànnì YouTube kí ẹ lọ wo sinimá yìí. Fún ẹ̀yin tí ẹ ti wò, ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ àti òṣèré tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú sinimá yìí. Bákan náà sinimá yìí parí sí ibi tí ọmọ yìí ti ní ìjàmbá kékeré tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn. Àmọ́ ní alẹ́ ọjọ́ tí wọ́n gbé délé yìí ni ọmọ yìí pariwo tí ó sì dákẹ́. Ibí ni apá kìíní sinimá yìí parí sí. Ohun tí a mọ̀ retí ní apá ìkejì sinimá yìí ni pé ǹjẹ́ ọmọ yìí kú àbí kò kú? Mọ́rẹ́níkẹ́jì tí ó jẹ́ aláǹgànná, kí ni ìdí tí ó fi ń ṣe àǹgànná yìí? Ǹjẹ́ ó ní ọwọ́ wòlíì yìí nínú àbí kò ní? Ta ni ó dá wàhálà yìí lẹ̀ sí inú ọmọ yìí tí ó fi ń ṣe àǹgànná yìí? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kejì sinimá yìí nínú oṣù yìí sí oṣù tí ń bọ̀. A ò ní rí jù báyìí lọ lónìí.